Afa Ekere. Naam. Bó wà lẹ sọ̀rọ̀ náà kún mọ́ láì. Àwọn ti ṣe fi dápọ̀ ya wọn. Gbàgbà àdúgbò àwọn bí oṣù mẹ́ta káàgbé wọn. Láhìláhìlálá. A ti ṣe fi dápọ̀ ya wọn náà nù. Àgbé wọn bí kankan. Ọ̀nà kún mọ́ láì ti wá lọ náà. Wọ́n fi dákú ṣeré lọ mi. Tó bá ti dákú báyìí tó dìde á bá wákàtí kan. Wọ́n ń dọ́sà gẹ́gẹ́ nù. Fi dápọ̀ ya yá nù. Inú ọkọ̀ mo fi wọ́dọ̀ yìí ni mo fọ́ àdúgbò yìí wá ṣeré. Ilé gbéwò ni wọ́n kó lára. Òyìn látòkèlè lè wá rí wọlé dé mọ́ mi ní. Lákùnrin wọlé. Yàrá sí dábọ̀ Lákùnrin wọlé. wọ́n Bọ́dù wọlé mọ́. ní òwọlé. Mélòó láti ṣe nísìn. Ẹ̀yin ò ní bàjẹ́, ẹ bá láìkì, ẹ bá fọ́lù, ẹ sì bá kọ́mẹ́ǹtì. Ẹ dárú síkìtì táwọn lọ padà. Mo ń fẹ̀sùn kò rí bọ́lá fi sọ fún yín pé City Need tọ́mọ̀tà yìí lọ́wọ́ pọ́kú. Wọ́n ti gbára tuntun dé o pẹ̀lú ilé wọn tó wà lókè òyìn nínú Ìlọrin tó ń pè ní Gbajúmọ̀ City. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta ní 450,000 per plot. Ẹ sì lè san deposit 100,000 tẹ́mọ̀ bá sọ̀rọ̀ lórí ilẹ̀ yín tẹ̀sí máa ṣàyókù díẹ̀. Ẹ sì láǹfààní láti ra ìlọ́dọ̀ wọn tẹ̀fọ́dún mẹ́wàá sanwó. Sílé ìwà dàbí ọ̀dà nígbà wọn ló wà lójú skul. Ẹ padà síbi fídíò tó wò lọ padà. Mélòó láti ṣe nísìn. Láti bí oṣù mẹ́ta. Bí bá wọlé alúwà pẹ̀lú Ọlọ́run gan kì í tó yẹ yìí. Ó ti lò mí kéré ìyá àfídá sànù Mo mi. ní ò wọlé. Lónìí tó jù mí kóhùn tí mo rí tà yìí. Ìyá mọ̀ọ́mọ̀. Ó ṣàmọye tá a mọ̀ ṣe lójúmọ́. Bí mi ò gbọ́ 50-50 yìí mọ́. Ara mi kẹ̀kan lónìí. O sì sì ṣe nǹkan kan. 50-50. Mẹ́jọ náà ló kù. Ẹ̀rí mi pin. Oore mo ní í ṣe. Mo ní tọ́jú oko ìsánú oko ni. Oore wo lọ ṣe fún mi. Ó sà ti mọ mélòó là ń ṣe lójúmọ́. Ó ti mọ. Ìlágbára 50-50 mọ́. Yàrá sí dá. Mélòó náà ló wá kù. Ó ti sọ yẹn di bí mọ́ mi lọ́wọ́. Lónìí tó jù mí kóhùn yìí dákun. Jẹ́ wúlò fún àtàn ní mi. Mẹ́jọ náà ló kù pẹ̀lẹ́. Wọlé mọ́. Wo àkàrà tó wọnú ẹ̀kọ́ lọ̀rọ̀ rẹ̀ kò tún jáde mọ́. Ọmọ àtàní ni ibi ń kéré. Wọlé tó o bá wọlé o mọ̀ kán tí mo lọ ṣe fún ọ. Ìlú pánù sí ọlá. Wà lẹ́yìn mọ̀ fún wà ládùúgbò wa. Àwọn ògùnmọ̀lẹ̀. Ó tẹ̀ dá báyìí. Nítàbò tú. Yàrá sídá kọ́ yìí. Àwọn ògùnmọ̀lẹ̀. Yàrá sídá. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n sọ lórí pé wọ́n jẹ́ ògùnmọ̀lẹ̀ gbé? Èmi mo kidnap ẹ̀. Ọ̀dọ̀ mi nísinsìnyí ṣiṣẹ́. Pláàni ni. Àwọn ògùnmọ̀lẹ̀. Àgbà mi mo ti rí i pé gbogbo àwọn pọ́ọ̀sì látú. Wọ́n fi fọ́tò yìí wọ́n fi ṣe DP lórí WhatsApp. Àwọn ògùnmọ̀lẹ̀ àti gbàùn mo ti mọ̀ pé ọ̀rọ̀ yóò já síbì kan. Ẹ òbí tó wá já sí. Àfa kékeré kò yí bẹ́ẹ̀. Mo sọ̀rọ̀ sẹ́ni. Mo ní ṣàánú opó ni. Mo lọ́rọ̀ èèyàn méjì tó pọ̀ ń filẹ̀ tó fẹ́ di tẹ́gbẹ̀ èèyàn kan kẹ́nìkan ṣàgbé bùkátà. Mo sì bùkátà gbé nìyà. Ẹ̀yin ẹ̀ sọ̀wọ́. Àwọn ògùnmọ̀lẹ̀ gbàtà iná orí ọ̀pọ̀ ẹ̀mọ̀ tẹ̀lé wọn káàkiri. Ikú tó pa ọkọ̀ pọ̀ mi. Àgbákò ni ikú gbóná ni. Ikú àgbákò ni. Mo ti mọ nǹkan tó pa ọkọ ilé yìí àgbákò ló pa. Èmi tèmi ń gẹ̀yìn sọ ọkọ rẹ̀ lásán. Bí ṣe ń lù mí, ní ń lò mí, bí ṣe ń lò mí, ní ń lù mí. Àwọn ògùnmọ̀lẹ̀ pàṣọ yìí wà. Ó ṣe kọ́kọ́ bá gbà sọ yìí náà. Ó ṣeun ẹ lè pẹ̀lẹ́ àwa ni. A sọ pa àyè ni. Àti alògùnmọ̀lẹ̀ ti kú. Àti jàkàrà yìí. Láì rí mi ẹsẹ̀ fìdá òfin ẹ̀yà mi. Alùpùpù àti sẹ́yọ́ mẹ́jọ. Àti sẹ́yọ́ fìdá òfin ẹ̀yà yìí. A fi aṣọ, a fi sẹ́fídẹ́ǹsì. Àkúrú kẹ̀kẹ́ sí sẹ́lẹ̀. A fi àṣì aṣọ. Kò dá báyìí o. Alògùnmọ̀lẹ̀ kódà àfàkọ́ lẹ̀kẹ́lẹ̀kẹ́ ọ̀tá yín. Wọ́n ti fi jẹ́ chief mọ̀. Ó tún jẹ́ chief imam. Wo tí ẹ pọ̀ wá chief imam múlẹ̀ náà. Ibi èyí tó mú wá yìí ní kọ́lọ̀ kọ́kọ́ yọ mí náà. Ẹ wo ẹ jẹ́ dáradára yín kò bí. Ṣé ẹ rí tẹ́ ẹ bá kò bí? Yín tí fi kàn yín yóò ju tiẹ̀ lọ. Alògùnmọ̀lẹ̀ wọ́n ti lọ o. Ẹ lè kó àwọn èèyàn wá ní. Àlíyé kékeré náà kọ́ wá. Àbá kékeré ti lọ. Wọ́n jẹ́ wọn lọ dáadọ́ kí ní pẹ́. Yàrá sílá yìí. Yìí lágídí mọ́. Ìtẹ̀mí kan kò ní pẹ́. Ṣé ìyọ́lé ọlọ́wọ́ kó máa lè lò kébì máa jò fún ta? Ṣé ìyọ́lé ọlọ́wọ́ kó máa lè lò kébì máa lè lò fún ta? Yàrá sílá. Ṣé ìyọ́lé ọlọ́wọ́.